There are 8 main planets tó wà. Olùtẹ́ pé 151 million kilometres ló fi jìnnà sáyé. Kí ló tẹ́ pé gbogbo nǹkan tí Kùránì àti Bíbélì bá ti sọ, àmọ́ gbàgbọ́ kọjá tayọ tí àwa bá ń bì. Tẹ́ sọ kan nípa Yorùbá, wọ́n sọ pé irọ́ ni, exaggeration ni, story tí ò rí ni. Tí Kùránì bá sì ti wá parọ́ tiẹ̀, yóò rí lójú yín. Ẹ bá wo rọ́ o, mo kó Kùránì wá ni o, ẹ bá wo rọ́ o. Níta bá sì Kùránì kan fún yín nísìn. Lórí ìfẹ́ mọ̀ pa Bíbélì, ṣùgbọ́n Kùránì ó yé mi sí dáadáa. Níta bá sì Kùránì kan fún yín nísìn. Tẹ́yìn bá ti mú exaggeration tí wá. Àwọn òní bá yẹn takò tí o bá ti wá sọ̀rọ̀ káàdì irọ́ ni wo bá mi ka Suratu Yusuf Quran chapter 10 verse 4 Suratu Yusuf ó mọ̀ gbọ́ tí Joseph wí ní sí àbí kí Yusuf wí Quran 12. Rántí nígbà tí Ànábì Yusuf sọ fún bàbá rẹ̀ pé bàbá mi dájúdájú èmi lálàá rí àwọn ìràwọ̀ mọ́kànlá oòrùn ìràwọ̀ mọ́kànlá sẹ́yìn gbọ́ oòrùn àti òṣùpá. Ọ̀tọ̀ òṣùpá kí wọ́n ṣe. Mo rí wọn tí wọ́n forí kanlẹ̀ fún mi. Inú Yusuf bú. Ẹ̀wọ̀n jẹ̀bi táìmù àwọn èèyàn lẹ́nu. Ṣẹ́gun tó fi ó lọ rí ìràwọ̀ mọ́kànlá òṣùpá àti oòrùn wọ́n forí balẹ̀ fún. Ṣẹ̀ṣẹ̀ gbọ́ oòrùn ẹ̀mí planet tó wà. There are 8 main planets tó wà. Oòrùn tó planet yìí lọ́tọ̀ o kìlómítà tí oòrùn wà sí Earth 151 million kilometers ni ẹ̀bù online ìgbà yẹn technology ti dé Yusuf àwọn máa pé àjọ ẹ mọ ohun tí oòrùn fi tóbi ju ayé lọ ó dàbí kéèyàn gbé bọ́ọ̀lù Earth kéèyàn wá lọ mú òkúta kékeré ẹ mọ rúgbìn mustadi tẹ ẹ mọ sọnù Bíbélì tẹ ẹ mọ kékeré tó àti bọ́ọ̀lù Earth bó ṣe ń síra wọn nìyẹn ni wọ́n wá dá wọn kan sínú ayé tí òjú rúgbìn mustadi lọ o tí òjú mustadi lọ bọ́ọ̀lù Earth wá forí balẹ̀ fún ọ ẹ mọ̀jà fún bọ́ọ̀lù Earth ẹ mọ̀jà lọ rúgbìn mustadi yá kí ẹyin ọmọ kan ti kíní kan kékeré tó wà nú ẹyin aláǹgbá àbí kẹyin àjẹsàlà yẹn kíní kan kékeré tó wà nú ẹyin ó wá ní bọ́ọ̀lù Earth ó forí balẹ̀ fún un ṣé ń gbọ́ ẹgbẹ́ àwọn fictional stories ìjàpá gúnkì ó dé kọjá ó wá gbé kíní kan sórí ó wá ṣe kíní kan báyìí ìtàn tí ò rí ẹ ti bá wa lọ Quran chapter 18 verse 86 ẹ bá ń kà yẹn náà. Títí tí ó fi dé ibùwọ̀ oòrùn ayé ó rí tí ń wọ̀ sínú sẹ́lẹ̀rú pẹ́tẹ̀pẹ́tẹ́ dúdú kan. mo dára ẹjọ́ sí Quran sọ̀rọ̀ ní àbí story book. Wọ́n sọ fún ẹ̀mẹ́dì pé tí tó fi dé ibùrọ̀ oòrùn ayé oòrùn ní oòrùn tẹ́ pé 151 million kilometres ló fi jìnnà sáyé Muhammed wá rí tó rọ̀ sínú sẹ́lẹ̀rú ẹ bá ń ká lọ. Ó sì bá àwọn ènìyàn kan níbẹ̀. Ẹ bá àwọn ènìyàn níbẹ̀ ẹ bá kàbá sí ẹ lọ kà fúnra yín wọ́n ní tí Muhammed fi débi ìwúrọ̀ oòrùn ayé oòrùn ó wá nú ayé wá ń wọ̀ ọlọ́gbà lọ́wọ́ àwọn story book méjì tó kó wá fún wa.